ẹ̀yin tèmi ọwọ́ tẹ arákùnrin kan èyí tó wá láti ìlú Ìbàdàn wá sí Abẹ́òkúta láti wá ṣe fake transfer 45,000 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kò ṣe mọ́ ṣe ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ọwọ́ pálábá rẹ̀ ṣẹ́gi o àṣírí rẹ̀ tú wọ́n sì gbà mú ẹ jẹ́ ká gbọ́ bí ó ṣe pa àti bó ṣe kún. Yes, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo àgbáyé Mákindé Fásúnlé lórúkọ mi, ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárùn gbọdọ̀ gbédè. Bàbá Akọlábẹ́kúta mi wọ́n sọ pé èrìgì láwo àpáṣà ọwọ́ tún dẹ o Ifá tún ti rí wọn ẹ wojú ẹni tẹ̀ ń wò yìí ẹ wojú ẹni yìí lára àwọn tó ń ṣe fake alert tí wọ́n máa ń lo fake alert tó máa gba owó jáde òun tún rèé o owó rèé o ṣùgbọ́n bí gbogbo bí iṣu ṣe tú bọ́ọ̀bẹ ṣe bẹ̀ṣù gbogbo ẹ̀ pátá lẹ́ máa gbọ́ ẹ jẹ́ n kọ́ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí náà sọ̀rọ̀ ẹgbẹ́ tí ò ń ṣe wọn ló wù àti ò dá ó yá orí ọlá kí ni. ọlá òṣèlú ọlá òṣèlú kan. kí ló lè sọ ń pa arákùnrin tó ṣe fẹ́ kà láti. mo gbé wọn láti aṣọ́rò garage so gba tí mo gbé wọn láti aṣọ́rò garage wọn náà fẹ́ gbowó ní aṣọ́rò garage ibi fagbẹ́ǹsì so mo dẹ̀ drop wọn bẹ̀ wọ́n gba owó ṣùgbọ́n tá dẹ̀ lọ ọmọ àti wọn dẹ̀ jọ ń sọ̀rọ̀ ọ̀nà àwọn máa ń rí àkóbá kan wọ́n máa sọ pé wọ́n jalè wọ́n tí wọ́n mọ́ lé wọ́n sọ pé wọ́n fi ní kankiri kan wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀ yẹn gbàtò kí n tó já wọn bọ́lẹ̀ so lẹ́yìn ìgbà yẹn já gbàtò di ọjọ́ kẹta ẹni tó ní pos yẹn mọ́ mi tó rajọ lọ church kan náà ni so ó wá pé ẹ̀gbọ́n mi pé kí máa bọ̀ gbàtò ìrọ̀lẹ́ wá sọ pé tí gbogbo wọn jẹ ká pé ó ti wá fún wọn náà wọn níbí báyìí pé ó ti wá fún wọn náà wọn níbí báyìí pé ó ti gba 41,000 pé kí ni mo lè ẹ̀pù ni mo lè ṣe bẹ̀ mọ́ mi ì mọ̀ rí o pé mo kàn gbélérò ni o pé mi ì mọ̀ rí o pé mi ì mọ̀ rí rárá o pé mi ì mọ̀ rí o kọ̀ọ̀kan bí a wá tó ṣe tí bá mọ̀ rí pé kí má wọ̀rí pé ọlọ́wọ́n á fún wa mọ́ àní kó má wọ̀rí àtẹ̀mí náà try bá a ṣe máa rí mu mo dẹ̀ gba fọ́tò ẹ̀ mú ní lọ́wọ́ ó tún ṣe dílé nì láṣẹ́rò ó dá mi dúró lórí ọ̀kadà yàtọ̀ dá mi dúró lórí ọ̀kadà ó ní kí wá gbọ́n lọ sí NNPC ní NNPC ó nìyẹn òun kò sí problem ó kó wọlé bàtà wa ó kú díẹ̀ kí n dé aṣẹ́rò wọ́n á sọ fún pé aṣẹ́rò tí mo ti gbé náà ara fún mi pé àbọ̀bọ̀ yìí lélẹ́yìí mo ní ẹ̀gbọ́n ṣé rántí mi ṣá lóhùn rántí mi mo ní síbẹ̀ yìí ni mo gbé lọ gbówó láṣẹ́rò ó ní kò ń ṣó nà ẹ̀yin kọ́ ó níyẹn mo ní ẹ̀yin kọ́ ó níyẹn ẹ̀yin kọ́ ó níyẹn mo ní ẹ̀gbọ́n ẹ̀yin níjọ. ó sọ bẹ́ẹ̀ fún pọ́wọ́ ni mo ní òun ni ó ní kò ń ṣó òun àtàtù bẹ̀sẹ̀ ní drag ẹ̀ ó ní èèyàn méjì ayé o pé kí má lọ wù àkóbá o ó sọ bẹ́ẹ̀ fún mi àkóbá bíi ti bá o mo ní ẹ̀jẹ̀ ẹni tí ó gbé oní kí máa ní sójọ bàtà adébílẹ̀ kó mọ́jọ kan yẹn ara fún mi tí máa bójú ẹ̀ yìí mo rí pé ó ń fa ètò mọ́nú ó ń pẹ́nu lá fún mi. ó ń pẹ́nu lá fún ẹ. bẹ́ẹ̀ni pé kí máa ní sọ ní wàá tí mo wá bọ́lẹ̀ ìgbà tí mo wá bọ́lẹ̀ mo wá bùsùn wọn náà gbọ̀n àmàjọ débílẹ̀ ti gbowó yẹn wọ́n á ní kí n ṣe oúnjẹ jẹ pé kí n má wọ̀ rí lóhun lòun gba owó yẹn pé wọ́n ṣe pé nọ́mbà òun wà wọ́n nà mo ní nọ́mbà yẹn wà ṣùsọ̀ láti gbà yẹn ó ní kí n má wọ̀ rí pé kí n jẹ́ kájọ ṣe ní. ojú àlè kí lórúkọ ẹ agbolé ò lágbolé yín Ìbàdàn ọmọ òjé ni ẹ ó tó. wọ́n dẹ̀ ní àwọn òwò sọ̀rọ̀ sókè ní pé àwọn ò tí ì rí mátàdé wọ́n dẹ̀ àti mú nọ́mbà mi wá pé ilé ìsìnkú tí ò bá lọ pé àwọn máa pẹ̀lú pé àwọn máa jẹ́ kí n mọ̀ ẹ̀rẹ̀ gba nọ́mbà pé àmì làwọn gbéṣẹ́ pé èmi ni mo wá ní à mi ò wí pé Ìbàdàn lèmi ti mọ̀ pé níbo ni ẹ ti gbé mi wọ́n wá ní èmi làwọn gbé mi pé tí mo sọ pé mo fẹ́ lọ gbowó ní mo fẹ́ gbowó níbẹ̀ yìí tàbí dèmọ̀jọ́ báyà dèmọ̀jọ́ sọ bẹ́ẹ̀ wọ́n sá sọ nígbà mo gbé wọn pé wọ́n fẹ́ máa pariwo pé wọ́n fẹ́ máa pariwo sani mo ní sùúrù pé ẹni tí mo fẹ́ sálọ ní mi ò sálọ pé ẹgbà fóònù dání kẹlẹ̀ ọ̀pẹ mi ò sálọ. lásán ló ti máa ń tẹ̀ tó bá dẹ̀ ti tẹ̀ á dàbí ìgbà pé wọ́n rí owó yẹn. pèrè pé owó lọ owó tí mi ò sẹ́ndì owó ó kàn máa gbórúkọ wọn lásán. ó kàn máa gbórúkọ ọ̀yà bàbá ti lórúkọ àwọn yàrá rò wípé ṣùgbọ́n ẹni tó ti forúkọ àwọn yìí gbàdá ní ọyá tó ọmọbìnrin yìí náà àbí òun ló gbowó lọ́yẹ̀ lọ́jọ́ yẹn ọyá bá ọ̀rọ̀ ṣe jẹ́. orúkọ mi ni Ọlálékan Suliat on the 26th of August last week Tuesday ní ọ̀sán ọlọ́kadà kan gbé wa ó dẹ̀ bọ́lẹ̀ lórí ọ̀kadà ó lóun fẹ́ gba 40,000 pé òun ti ṣe ó dẹ̀ fi aláàtì ràn mí mo dẹ̀ rí pé ó ti
ti ṣe 41,000 but mi ò rí message pé ó wọlé, mi ò dẹ̀ rí owó yẹn yọ. Ó dẹ̀ fún mi ní nọ́mbà ẹ̀ pé kí n pe òun pé kò sí wàhálà pé granite ni iṣẹ́ tóun ń ṣe pé kò sí problem. Mo dẹ̀ ní òkè pé mo ti gbọ́. Ó dẹ̀ pe nọ́mbà ẹ̀, ó gba nọ́mbà mi sórí fóònù ẹ̀, ó pè lẹ́sẹ̀kẹsẹ̀, ó ní tó tún wá pè mí padà pé ẹ̀ ló ṣé mo ti rí owó yẹn. Mo ní mi ò tí ì rí, sọ́kàn mi ti balẹ̀ pé kò lè jẹ́ kó fẹ́ lò mí ní jìbìtì. Kò pẹ́ ni mo wá lọ sí access pé kí n lè lọ yọ owó yẹn jáde tàbí tí network mo bá tiẹ̀ dá pé tí bá tiẹ̀ lè rí balance wò kí n lè mọ̀ pé owó yẹn wọlé. Gbogbo ATM access bank kò ṣiṣẹ́, wọ́n ní láti lọ tò sí inú bank. Ìgbà tó máa fi kàn mí lórí pé kò sí owó kankan nínú àkáǹtì mi 41,000 ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ sí bẹ̀rẹ̀ sí pé ṣé kò yọ owó mi mọ́? Ṣé kò yọ owó mi mọ́? 41,000 ló lóun send sí mi tí mi ò rí. So mo dẹ̀ dé bank mo rí pé kò sówó. Sọ̀rọ̀ sókè. Kí ló sún ẹ dé di iṣẹ́ yìí? Àkóbá tẹ́lẹ̀ kó bá mi nítorí ẹ̀ ní. Àkóbá tí wọ́n ṣe kí ni? Sọ̀rọ̀ sókè. Láì mọ́wọ́ láì mẹsẹ̀ torí pé o ti jìyà ẹ̀rí láìmọ́ láìmọ́sẹ̀ tán ló jẹ́ kí ọ̀nà máa ṣe é. Àwọn èèyàn bíi mẹ́ta ló ti pè é lónìí láti Ìbàdàn tó sọ pé o ti ti gbá wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó márùn-ún.